abala ìròyìn lórí ètò wa Agogo Ayo. Orúkọ tèmi ni Olúwaṣèyí Ògúnlẹ̀yẹ. Kókó inú ìròyìn tí a ní fún yín rèé. DESMOND ELLIOT gbégbá ìbò. Mi ò tíì kẹ́kọ̀ọ́ gboyè, DAVIDO ló sọ bẹ́ẹ̀. Orí yọ àwọn wòlíì méjì nílùú Adó Èkìtì. Àwọn adigunjalè yìnbọn pa olùṣọ́ àgùntàn lórí góòlù ayédèrú. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré ìdárayá lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti ń sáwọnú òṣèlú orílẹ̀‐èdè náà lọ, gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ wípé DESMOND ELLIOT náà ti darapọ̀ mọ́ àwọn yòókù tó fẹ́ gbégbá ìbò nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà. Nígbà tí wọ́n béèrè ìdí tó fi fẹ́ gbégbá ìbò lọ́wọ́ rẹ̀, DESMOND ní ipò tí orílẹ̀‐èdè Nàìjíríà wà kò dára tó, kò sì tẹ́ òun lọ́rùn rárá. Ó ní níwọ̀n ìgbà tí Ọlọ́run ti bùkún òun débi tó ń dé yìí, àsìkò ti tó fún òun náà láti bùkún orílẹ̀-èdè òun nípa ṣíṣe òṣèlú tí yóò wúlò fún àwọn ọ̀dọ́. Ó sọ wípé àìníṣẹ́ lọ́wọ́ máa ń mú ìrẹ̀wẹ̀sì ọkàn bá àwọn ọ̀dọ́ àti wípé iṣẹ́ pọ̀ tó yẹ kí orílẹ̀-èdè Nàìjíríà ṣe lórí ètò ọ̀gbìn, nínú èyí tí gbogbo ìpínlẹ̀ yóò ti wá bí wọ́n ṣe lè mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè náà lápapọ̀. Gbajúmọ̀ olórin tó ti gba àmì ẹ̀yẹ ti BET David Adédèjì Adélékè tí gbogbo ènìyàn mọ̀ sí Davido ti fi òpin sí àhesọ ọ̀rọ̀ wípé ó wà lára àwọn akẹ́kọ̀ọ́ gboyè tuntun níléèwé gíga Babcock University. Ó sì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé òun lọ síbi ayẹyẹ náà láti bá ọ̀rẹ́ òun kan ṣe àjọyọ̀ ni. Olórin náà ṣe àfihàn yìí nígbà táwọn ènìyàn fi ẹ̀sùn kan wípé ó kẹ́kọ̀ọ́ gboyè láì ṣe ìdánwò kankan níléèwé gíga náà. Davido wá gborí ẹ̀rọ Twitter rẹ̀ lọ láti sọ ohun tó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí. Orí yọ àwọn wòlíì méjì kan, Mercy Arógundádé àti Sunday Akínbámi, nígbà tí àwọn ọlọ́pàá gbà wọ́n sílẹ̀ lọ́wọ́ ikú òjijì látọwọ́ àwọn aládùúgbò tó fẹ́ dáná sun wọn. Ìwádìí fi hàn wípé wọ́n fi ẹ̀sùn kan àwọn wòlíì méjèèjì pé wọ́n fẹ́ jí ọmọdébìnrin kan, Fèyíṣayọ̀ Ògúntúàṣẹ, gbé. Agbẹnusọ fún àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì Victor Babayemi sọ wípé àwọn ọlọ́pàá agbègbè Òkè Ìlà ní Adó Èkìtì tètè dé ibi ìṣẹ̀lẹ̀ náà lẹ́yìn tí wọ́n gba ìpè ìjayà kan. Eléyìí ni kò sì jẹ́ kí àwọn ará àdúgbò náà dáná sun àwọn méjèèjì. Ó sọ wípé lẹ́yìn tí wọ́n gba àwọn wòlíì méjèèjì lọ́wọ́ wọn tán, wọ́n gbé wọn lọ sí àgọ́ ọlọ́pàá pẹ̀lú ọmọdébìnrin náà. Ìwádìí tí wọ́n sì ṣe fi hàn wípé Fèyíṣayọ̀ Ògúntúàṣẹ ní àìsàn ọpọlọ. Bàbá rẹ̀ ló sì gbé lọ sọ́dọ̀ àwọn wòlíì náà fún ìtọ́jú tó péye. Sísá tí Fèyíṣayọ̀ sá kúrò nílé ìjọsìn tí wọ́n ti ń ṣe ìtọ́jú rẹ̀ ló mú kí àwọn wòlíì náà wá dé òpópónà Adébáyọ̀ Ìwòròkó nílùú Adó Èkìtì. Wọ́n sì gbìyànjú láti mú un padà lọ sílé ìjọsìn náà, ṣùgbọ́n àwọn ará àdúgbò tí wọ́n fojú gan ní ìṣẹ̀lẹ̀ yìí ṣí àwọn wòlíì náà mú fún gbọ́mọgbọ́mọ, wọ́n sì fi gbé ta. Babayemi ní bàbá Fèyíṣayọ̀ Fẹ́mi Ògúntúàṣẹ náà fi ìdí rẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ni òun gbé ọmọ òun obìnrin lọ fún àwọn wòlíì náà fún ìtọ́jú. Wọ́n ti wá dá ọmọ náà padà fún bàbá rẹ̀ báyìí. Àwọn adigunjalè méjì kan ti yìnbọn pa olùṣọ́ àgùntàn Kenneth Johnson láti ìlú South Florida lẹ́yìn tó kọ̀ jálẹ̀ láti fún wọn ní góòlù ayédèrú rẹ̀ nígbà tí wọ́n gbìyànjú láti jà á lólè ní kété tó kúrò ní ọjà agbègbè náà. Àríkà wípé àwọn adigunjalè náà fi ojú sí góòlù ayédèrú tó wà lọ́rùn olùṣọ́ àgùntàn Kenneth tó jẹ́ olùṣọ́ àgùntàn ìjọ Power of Faith Deliverance Ministries àti ọmọ ọdún 17. Wọ́n sì bá jàgùdù fún un kí wọ́n tó gbébọn fún un. Ìyàwó olùṣọ́ àgùntàn náà Latoya Johnson dárò ọkọ rẹ̀ lẹ́yìn tó gbọ́ ìròyìn náà. Ó sọ fún àwọn oníròyìn wípé ìgbésí ayé òun ti dópin nítorí pé ọkọ òun ni òun gbélé ayé òun fún un. Ó ní olùṣọ́ àgùntàn gidi ni ọkọ òun, onínúure sì ni. Ó sì béèrè ìdí tí àwọn adigunjalè náà ṣe ní láti gba ẹ̀mí lẹ́nu rẹ̀. Àwọn aládùúgbò wọn náà ṣàpèjúwe Johnson gẹ́gẹ́ bí ọkùnrin onínúure tó nífẹ̀ẹ́ gbogbo ènìyàn. Èyí ni òpin ìròyìn fún tòní. Ẹ tún gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. DESMOND ELLIOT gbégbá ìbò. Mi ò tíì kẹ́kọ̀ọ́ gboyè, Davido ló sọ bẹ́ẹ̀. Orí yọ àwọn wòlíì méjì nílùú Adó Èkìtì. Àwọn adigunjalè yìnbọn pa olùṣọ́ àgùntàn lórí góòlù ayédèrú. Àríjì bẹ́ẹ̀ lọ lórí abala ìròyìn lórí ètò wa Agogo Ayo fún tòní. Ètò ṣì ń tẹ̀síwájú.